ti yé yín sìn nílé wà fún ó ti yé yín àwọn tó kàwé gan ó ti yé yín sìn ló wà fún so ìwọ tó bá jẹ́ beginners tó dẹ̀ fẹ́ kí Bible yẹ wàá lọ ka New Testament wàá lọ ka King James Version ò ní ka ilé wà fún àwọn tí ó wà ó ti yé yín sìn wàá lọ ka King James Version ó ti yé yín sìn ìyẹn máa yí ẹ gan ó máa yí ẹ kérékéré ó ti yé àwọn òyìnbó yẹn ṣó ti yé yín sìn ẹlòmíì bá wọ̀ pé shelter kí ni shelter ilé dàbí shelter is like a home ó ti yé yín sìn ṣó mọ̀ pé tó bá tójò bá rọ̀ tó bá sá sínú abẹ́ shelter ṣó mọ̀ pé òjò yẹn ò lè pa that is the meaning so fún ẹni tó yẹ pé kò tí ì mọ meaning ẹ̀ ó ti yé yín sìn tó máa wò pé this verses of Bible does not I don't understand it ó ti yẹ ìwọ tó bá ti gbóná nínú King James Version tó bá fẹ́ extend ayé ẹ̀ kó wá lọ sí New Living Translation ó ti yẹ sí wàá máa wò ó lè mú dictionary ẹsẹ̀gbẹ̀ láti lè mọ àwọn meaning àwọn nǹkan tó ń sọ yẹn torí pé bó ṣe kọ ìyẹn kọ́ ló ṣe kọ ti King James Version máa wo ti King James Version wá rí pé that one is so popular ṣé ti yẹ sí so many people wọ́n máa lo King James Version for because they want the beginners tó ń bọ̀ wá sọ́dọ̀ Ọlọ́run that just surrendered their life to Christ they want them to know more to understand more Bible ṣé ti yẹ yín sí bí ìgbà tí bá ń kọ́ àwọn ọmọ mi ní Bible I use King James Version for them to understand it ó ti yé yín sí so Anna bó ṣe wà yín sí ó máa ń lọ fún Bible kìíní torí ọ̀ṣà ní church ó máa ń lọ fún Bible tó bá fẹ́ irú kìíní tó máa ṣe ní on the 14 ní London sí táwọn àwọn big church yẹn ń bọ̀ Anna wà lára wọn ó ti yé yín sí tó máa pọn mí bẹ́ẹ̀ Anna wà lára wọn ní church tó máa wá ṣe church ní UK London 14 nínú UK a máa wà lára àwọn consent tó fẹ́ wá ṣe yẹn àwọn church consent tó máa ń ṣe yẹn tí àwọn gbogbo àwọn churches máa wá tó máa ṣe consent Anna náà máa bá wọn ṣe because she is very very good in that ṣé ti yẹn Psalm 91 jẹ́ iṣu agbára fún ẹ ó ti yẹ ẹ sìn bóyá ọkàn ẹ ò balẹ̀ bóyá nǹkan kan wà ó ti yẹ ẹ sìn bóyá tó bá ṣe sùn báyìí àlákàlà wọn lé ẹ kiri ni o àbí òun go through a lot of things with your faith ó ti yẹ ẹ sìn with your faith ṣé kò yẹ kó o máa sọ fún Bible don't carry that even though my faith cannot carry it let the faith of Almighty God that you believe in let it carry it with you ó ti yẹ ń sìn all those evil it will subdue their power will be subdued and they will come down under your level wàá wọ́n máa wà ní abẹ́ ẹsẹ̀ ṣé o mọ̀ pé anything gbogbo ogun tó bá wùn tó lè máa jà ẹ́ tó bá ti wà ní abẹ́ ẹsẹ̀ ṣé o mọ̀ pé kò lágbára mọ́ ni òun ló ń pè ní Ọlọ́run ọba ó ti yẹ ń sìn so tó bá ka kínní kò sí bí ogun kankan ṣe lè wá níwájú lọ́yìn ni o lọ́tún lọ́sì even though they are 10,000 they will not come near me because mo ti ra àgbàgbọ́ ni I barricade my life with the blood of Jesus ó ti yẹ yín sìn because my life is burning I am a burning fire that nobody can near me ó ti yẹ yín sìn is in that the Bible as well ṣé kò yẹ yín because you are a burning fire ó ti yẹ ṣé o mọ̀ pé iná tó ń jó bí gbogbo surround ẹ̀ bó ṣe ń jó bí iná ṣé o mọ̀ pé kò possible pé ọ̀tá wọ̀ bẹ̀ ṣé o mọ̀ pé ó máa jóná kú ni. That is the reason why you need it, especially when you want to go to bed. Do you understand? That you are thinking that Agbègbè tó wà yẹn is not secure for you. Baby tó wà yẹn, bí tó sùn yẹn, ohun burúkú máa ń ṣẹlẹ̀ ni. Ó ti yẹ ń sìn, you need it. I don't know the kind of religion that you have been participating into. No matter what the religion we are participating, we only serve one God. Because I believe that we only serve one God. No matter what the name that you are calling. I believe in one God. Do you understand? So, Ninu King James Version that you guys is going to understand better instead of me to be explaining too much. So let me start from King James Version. Also, he that dwell in the secret place of the Most High shall abide under the shadow of Almighty. Ẹni tó bá dúró nínú ìṣọ́ agbára mi mọ̀ bí máa ṣe máa sọ ní Yorùbá èyí tí bá lè sọ ní Yorùbá ńbẹ̀ ṣó ti yẹ sì máa sọ he that dwell in the secret place of the Most High shall abide under the shadow of the Almighty ṣó mọ̀ pé tó bá wà under the umbrella of Almighty kò sí agbára kágbára kankan bí agbára náà bá ṣe tóbi tó ó máa wólẹ̀ tí gbòǹgbò kí gbòǹgbò ní bẹ́ẹ̀ ni ṣé kò yẹ ń sìn tí torí pé olódodo ni ẹ́ ibikíbi tí olódodo bá sáwọ̀ iye máa bá ó máa yè ṣé kò yẹ ń sìn ó ní I will say of the Lord he is my refuge and my fortress my God in his will I trust surely òun ni máa òun ní ìmọ̀ máa ṣe sọ Yorùbá ẹ̀ má wọ̀rí nípa yẹn surely he shall deliver me from the snare of the fowler and from the noisome precisely fún àwọn ẹranko kéékèèké
àwọn torí àwọn ẹranko kéékèèké ló máa fẹ́ búyàn jẹ àwọn ẹranko kéékèèké ni torí pé Ọlọ́run tí òun sìn ó tóbi ju Ọlọ́run tó wà nínú ayé lọ kò yẹ ẹ́sìn Ọlọ́run tí o ní nínú ẹ tó ń gbénú ẹ the God that is in me is bigger than the God that is in you ṣé kò yẹ ẹ́sìn torí pé àwọn ẹranko kéékèèké tó fẹ́ wá báyìí Ọlọ́run tó ń gbénú títí ẹ òun ló sọ fún ẹ yí pé òun tóbi ju ó rí pé ojú ọ̀run ó tóbi ju gbogbo ilé ayé lọ ó rí pé Ọlọ́run fi ojú ọ̀run ó fi ṣe ibùgbé so ìwọ Ọlọ́run olówó wà nínú ayé tó wá fẹ́ tó agbára yẹn so ìpín ìwọ Ọlọ́run yẹn bá gbénú ẹ ìwọ Ọlọ́run wo ló fẹ́ máa halẹ̀ mọ́ ẹ kò sí ó ti yẹ ẹ́ sìn òun Ọlọ́run sọ ó ní pé he shall cover me with his feather òun máa fi feather ẹ̀ ní ìmọ̀ ní máa ṣe sọ ní Yorùbá òun máa fi feather ẹ̀ òun máa fi bò ẹ́ ó ti yẹ ni o nínú òtútù ni o nínú òjò ni o òun máa fi bò ẹ́ as in tó bá wà nínú any kind wa wàhálà kí ní ìdágan tó bá fẹ́ lọ sùn tó bá kà it's very very good for you ó ti yẹ ẹ́ sìn any kind of nothing kò sí nǹkan kan ló lè máa lé ẹ kiri unless o ò ní gbàgbọ́. That is the reason why you have to believe in God. For you have faith. Do you understand? Wàá kojú anything. Oh yeah. Wàá jẹ́ kó mọ̀ kó lágbára jù wọ́n lọ. Ó ti yẹ sí. God Almighty will subdue their power. Yes. Because he gave us that power to say. Ó ti yẹ sí. Láti declare anything. And it will be fire upon them. In the mighty name of Jesus. And so shall it be. Ó ní wọ́n sọ yí pé those shall not be afraid. Olabisi shall not be afraid. Wàá forúkọ ẹ sí tó bá ti fẹ́ sùn tó bá ń kà. Olabisi shall not be afraid for the terror by night. Ó ti yẹ sí. Not for the arrow that fly by day. Kò ti yẹ sí. Kí wọ́n pé gan. Kí wọ́n ṣe pọ̀ tó. Ó ní surely is inside the Bible. Ó ní surely they shall gather. But whosoever that gather for my sake, me Olabisi, they will surely scatter by fire in the mighty name of Jesus. Ó ní òun á mú ìgbìmọ̀ wọn tí wọ́n ṣe pọ̀ tó. Tí wọ́n ṣe kóra wọn jọ àwọn tó kóra wọn ní ìjọ ìkórajọ èké ìkórajọ burúkú ó ní òun á jó wọn run ti gbòǹgbò nítorí títí ẹ̀yìn wá forúkọ ẹ sí á jó wọn run ti gbòǹgbò á jó wọn run ti gbòǹgbò nítorí gbogbo àwọn ọmọ wa lórúkọ Jésù ó ti yẹn sí ó ní not for the precisely that walk in darkness ó ti yẹn sí not for the destruction that wasted a new day. Ó ní pé kí gbogbo ìjì kóhùn kó jà láàárọ̀ kó jà lálẹ́ kó jà lọ́sàn pé tí ó bá wà bẹ́ẹ̀ ó lóun máa pa wọ́n pátápátá ni òun máa jó wọn dáadáa ní orúkọ Jésù ó ní 10,000 ó ní 1,000 shall fall at your side lọ́wọ́ kó ti wà ní under the shadow of the Almighty ó ní tí ogun bá ń bọ̀ lọ́tùn tí ogun bọ̀ lósì tó ń bọ̀ níwájú ó ní pé wọ́n máa fọ́ dànù ó ní 10,000 shall fall at your side and 10,000 shall fall at your right hand but they shall not come near me. Kò yẹ ẹ̀sìn tí ogun bọ̀ níwájú kó ń bọ̀ lẹ́yìn ó ní tó torí kò ti wà ní abẹ́ òjò Olódùmarè kò sí ogun tó lè jà ẹ́ ní agbára ẹ̀jẹ̀ Jésù torí pé ẹ̀jẹ̀ Jésù lágbára ju ogun ayé lọ ó ti yẹ ẹ̀sìn tó bá pe ẹ̀jẹ̀ Jésù lórí ogun tó wà nínú ayé ó máa bá ọ they will subdue their power will be subdued in the mighty name of Jesus. Ṣé kò yẹ ẹ̀sìn má gbọ́ ọ. Ó ní pé only with tiny eyes. Ó sì yẹ sí only with tiny eyes shall thou behold and see the reward of the wickedness. Ó ti rí sí nígbà tó ti ka gbogbo kíní yẹn sí wàá máa rí bó ṣe ń jóná wọ́n á máa jóná níṣojú ẹni tí wọ́n máa kà because yẹn sọ pé the wicked shall not go unpunished. Wọ́n máa kà ara máa ní wọ́n ó di dandan ara máa ní wọ́n torí pé agbára tó wà nínú ayé ó ju agbára ayé lọ bẹ́ẹ̀ ni. Agbára tó wà nínú ayé ẹ ó ju agbára ayé lọ because ọ̀rọ̀ la fi dálé ayé ọ̀rọ̀ ló ń sọ fún àwọn agbára yẹn ó dẹ̀ di dandan kó wúlẹ̀ ó dẹ̀ di dandan kó wọ́n wúlẹ̀ ó di dandan kó command yes because ó ti command God said he giving you the Ọlọ́run sọ fún ẹ pé I give you the power of sign not for agbára tí Ọlọ́run fún ẹ kò ń ṣe agbára tó máa fi bẹ̀rù ó ti yẹ ẹ́ sì agbára tí Ọlọ́run fún agbára tó lè fi ní ìkìyà wà ní ìkìyà boldness wà ní kò ṣe agbára ìbẹ̀rù kò ṣe pé kí a gorí àwọn awo kéékèèké àwọn Ọlọ́run kéékèèké Ọlọ́run tí ẹ máa gbé wọn mì wọ́n máa sá padà wọ́n sá lọ padà ní òun ló ṣe rí wọn pé wọ́n ṣe ń pọ́n láṣọ bí àparò ó ti yẹ ń sìn wọ́n gbé wọn lè rí gbé wọ́n ṣe láṣetì torí pé Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí mi Ọlọ́run torí tó bá ń ka àwọn Bible yìí ó máa ń fún ẹ ní agbára òun ni ó ń jẹ́ ó
ó ti yẹ sí òun ni oúnjẹ fún àwọn tó bá ń gbààwẹ̀ òun ni oúnjẹ tó bá rí ẹni tó sọ pé òun gbààwẹ̀ bíríbírí agbára ilé báìbù ẹ̀ ní agbára ẹ̀ ní oúnjẹ tó ń jẹ òun ní omi tó ń mu òun ló ṣe lè gba àwẹ̀ bíríbírí yẹn torí pé bó bá ṣe ń gbà báyìí ni Ọlọ́run máa fún ní agbára sí ni Ọlọ́run máa fún ní agbára sí Ọlọ́run máa fún ní agbára kò ní rẹ̀ kò dẹ̀ ní ìrẹ̀wẹ̀sì ó ti yẹ sí ìrẹ̀wẹ̀sì ò ní bá kò ní máa gbọ́ pé ebi ò ní pa torí pé ọ̀rọ̀ Ọlọ́run máa bọ́ èèyàn ni ọ̀rọ̀ Ọlọ́run máa yọ èèyàn ó dẹ̀ máa bọ́ ẹ̀ á wá yọ ẹ̀ ó ti yẹ sí ó wá sọ pé because though I've made the law which is my refuge torí pé o ti fi ilé Ọlọ́run o ti fi ṣe ibùgbé o ti rí sí pé láti number 1 he that dwell in the secret place of the Most High shall abide under the shadow of the Almighty o ti fi ilé Ọlọ́run o ti fi ṣe ibùgbé number 9 ló sọ bẹ́ẹ̀ fún yẹn because though I've made the law which is my refuge àbí Ọlọ́run kọ́ ló fi ṣe ibùgbé ni mi ìmọ̀ nípa tiẹ̀ Ọlọ́run ni mo fi ṣe ibùgbé mi ó ń bá mi gbé láàárọ̀ ó ń bá mi gbé lọ́sàn ó ń bá mi gbé lálẹ́ nígbàkúgbà all the days of my life I will dwell inside of Almighty house to the rest of my life ó ti yẹn sí even the Most High the habitation they shall not even before you Olabisi even will not before me ṣó ti rí nígbà tó sì wà nínú abẹ́ Ọlọ́run no evil shall before you ó ti yẹn sí there shall not even before me Olabisi neither shall any pledge come near my dwelling places ní gbogbo surrounding me all the four corners of this place torí pé this is my territory gbogbo bí tí n bá dé gbogbo bí tí n bá tẹ̀sẹ̀ bọ̀ gbogbo bí tí mo máa ń wà ó sọ pé there will be no evil come into gbogbo bẹ̀ gbogbo bí tí àwọn ọmọ tó taba mi jáde there will be no evil around them there will be no evil around their habitation in the mighty name of Jesus you said that to yourself tó bá lọ sùn gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń gbé pátápátá there will be no evil in their habitation in the mighty name of there shall no evil before me ó sì yẹn sì neither shall any pledge come near my dwelling places ṣó ń gbọ́ bẹ́ẹ̀ yẹn sì for he shall give his angel ó ti yẹn ó ti ó pa tí ń lọ deep báwo lè bí ṣe fẹ́ pa báwo lomi o máa ṣe máa wá omi ó ti rí pé àti lọ deep nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ẹ̀mí ṣe ka bíbà tó bí bíbà ó máa yé àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ nípa Bible ó máa yé kékeré láti fẹ́ súnmọ́ Ọlọ́run láti fẹ́ kó máa mọ̀ nípa Bible tó bá fẹ́ kí ọmọ ẹ mọ̀ nípa Bible dáadáa máa ka King James version fún ó wà very very interesting ó sì yẹ ẹ̀sìn Anna bó ṣe wọ́n máa ń lọ fún debate fún àwọn Bible ó sì yẹ ó máa ń lọ fún debate a máa jọ ń fà èmi àti Anna a máa jọ ń fà Bible àjọ máa ń fà ni àjọ máa ń fà ó sì yẹ ẹ̀sìn àjọ máa ń fà Bible èmi àti Anna àjọ máa ń fà tí máa sọ pé mommy I don't know that one mani don't worry you are still coming up you're still gonna be like me and Anna ṣé kò yé yín sí yes wàá rí bẹ́ẹ̀ ṣó ti yẹ ẹ̀sìn wàá rí because it's very very good to catch them young ṣó ti yẹ ẹ̀sìn catch them young. It's very, very good to catch them young for them to know God young. Not when they grow up. Because kí ló fi dàgbà. You don't know. So how are you going to introduce God to them? What they don't understand. Ọkàn wọn máa ṣákú. Because you have made them know that this is God. All things work together with God. Do you understand? They don't know any other person than God. No matter what the tribulation may come, they go to God. They believe that it's going to solve their problem. They have nobody. Ben tó pé kò mọ Ọlọ́run. Ibikíbi tó bá pè sí ló máa lọ. Tó bá pè ní bá máa bọ̀ ní á lọ síbẹ̀. Tó bá sọ pé máa bọ̀ ní yepa ipa á lọ síbẹ̀ because wọn mọ nǹkan tó ń jẹ́ Ọlọ́run. Do you understand now? Ọkàn wọn máa sá káàkiri ni. Which is very very bad. Kódà. Ó ti yẹ ńsìn. It's not good as well. Ó ti yẹ. For he shall give his angel to charge over us to keep us in all our way. Gbogbo bí tá bá lọ angel Ọlọ́run ó ń wò wá káàkiri tá bá wọnú òkùnkùn nǹkan kan ò lè ṣe wá a ní fi ẹsẹ̀ ká tí àwọn bá wọnú òkùnkùn àwọn máa ṣubú máa fẹsẹ̀ kọ torí pé tí a bá wọnú òkùnkùn ìmọ́lẹ̀ máa dé kò tí yẹ ni because you are the light of Almighty God. And your light will continue to shine and shine better. Because the light that is in you, the light that is inside of you. You know when God said you are the light,
ó ń ṣe pé iná nepa o kò ṣe náà nepa ló sọ nítorí ẹ̀ tó bá wọnú òkùnkùn kí ni àwọn òkùnkùn tí mo sọ àwọn agbára ìkà àwọn agbára mọ́níṣe ni tó bá wọnú ẹ̀ wá lọ wọn ní fọwọ́ kùn ẹ̀ because they cannot dare you, they can't dare you torí agbára tó wà lára àti agbára iná ni ọlọ́run ajónirun ni ọlọ́run mi oh yeah, my God is a consuming fire oh yeah, ó máa jó wọn ni nǹkan tí ọlọ́run sọ nìyẹn ṣé kò yẹ sí ṣé kò ti send angel ẹ̀ pé kó máa ṣọ́ ẹ tó máa fi sùn tó máa fi jí kò sí agbára kankan tó máa wá bá ẹ tó máa wá bá tiẹ̀ jẹ́ torí pé you have surrendered yourself already into the umbrella of Almighty God. Àwọn agbára yẹn wàá rí pé jọ́ yẹn ló máa sùn dáadáa jù wàá rí pé jọ́ yẹn ló ò ní sùn ṣé mo pé àwọn olómi máa sùn torí ẹ̀ ló ṣe máa rí wọn pọ́n jí wọn ní joy wọ́n sùn wọ́n lọ ń ṣiṣẹ́ iṣẹ́ agbára lójú oorun wọ́n máa lagi kú ní wọ́n fọ́ òkúta kú ní lójú oorun wọ́n á ṣiṣẹ́ lójú oorun tó bá wá rí wọn ayé wọn máa wà miserable tó bá jí sáyé ayé wọn á wà miserable they will feel tired so many sicknesses on them. Do you understand? They will feel so tired. Their life is useless when they are on earth. The way in your bed, what that kind of people can offer you? Sadness. The kind of people, the only thing they can offer you is sadness. Because they have no joy in their life. The only thing they can offer you is sadness. Sheko yensi. Owa sayi pe they shall bear their up in their hand, lest they dash their foot against a stone. Those shall trap up the lion and the liar and the ladder, the young lion and the dragon shall do trample under the foot, because he has set his love upon me. He has set his love upon me. Therefore, he will deliver us. Àwọn nǹkan tí ọ̀tá ò fẹ́ nìyẹn pé Ọlọ́run fẹ́ deliver from their follower, from their evil, from their curses. God said he will deliver us. Ó ti yé nsìn. He said he will deliver us. He will deliver us. Therefore, he will deliver him. He will set him on high. Ó máa gbé wa gangan. Ó máa fi ìgbéga, ó máa fi kún ọ̀rọ̀ ayé wa. Ó máa gbé wa ga. Gbogbo ohun tí a fẹ́, all your heart desire shall come to pass. Ṣó ti rí bẹ́ẹ̀ yẹn sìn? Because he have known my name. Gbogbo wa pátápátá lọ́lọ́run mọ̀ because òun ló dá wa. Ó dẹ̀ mọ̀ wa pátápátá. Ó mọ̀ orúkọ wa pátápátá. Because he have known my name, he shall call upon me and I will answer him. He will be with me in trouble. Ó ti gbọ́ bẹ́ẹ̀? He will be with me in trouble. Mi mo bí mo ṣe fẹ́ sọ so mi nítorí mo ṣe sọ English yẹn lọ mi mo bí mo ṣe fẹ́ sọ Yorùbá yẹn dáadáa tó lè Yorùbá yẹn ò ní make sense bá sọ mi go me understand dáadáa. He will be with me in trouble. Ní gbogbo ìgbà mi mo bí mo ṣe sọ náà ni. He will deliver him. Òun ló ń jẹ́ bẹ́ẹ̀ he will deliver me. And èmi kí ni máa fún padà? I will honor him. What is honor? I will serve him forever. I will know him that he is the King of Kings, he is the Lord of Lords, he is the Ancient of Days, he is the I am that I am, because he has delivered me from the snare of the fowler, from the nasty precisely, from the dark, from the deliver me láti ọwọ́ àwọn ọ̀tá, láti àwọn ajẹnure, àwọn abatanijẹ́. What will I do in honor him back? I will serve him forever. I will proclaim his name forever. I will honor his name forever. For he is King of Kings, the Lord of Lords. He is the Ancient of Days, the I am that I am. Because ó ti gbé mi ga ju àwọn ọ̀tá mi lọ. Àwọn ọ̀tá mi wà nílẹ̀lẹ̀. Èmi wá ń tẹ̀ wọ́n lẹ́mọ̀. They are now under my foot. Because that is what Almighty God said. And it will surely come to pass in the mighty name of Jesus. With long life. Ó ti gbọ́ sí. Only with long life lòun máa fún mi. Lòun máa fi satisfy me. And I will show him my salvation. What is my salvation? By serving God with all your hearts. Ó ti yé sí. Ṣé mo kò ti fún mi ní salvation? By serving God with all my heart. Láti máa mọ Ọlọ́run mi. Because òun nìkan ni ọba àwọn ọba. Òun nìkan ni ọba àwọn ọba. King of Kings, Lord of Lords, Ancient of Days, the I am that I am. Thank you, Jesus. Thank you, omnipotent God. Thank you, omniscient God, for this reading of the Bible. For your name is always exalted, Lord, in the mighty name of Jesus. Guys, ṣó ti rí bẹ́ẹ̀ yẹn sìn. Ká gbogbo ẹ̀ wọnú room àwọn ọmọ ẹ lọ lẹ́yọ kankan.
One woman, make sure you are reading it. Read it to them. Sit down there, read it. Sheko yesi. Kafu one room elenkeji. Asabiamo. What ye told them at Jiri. Sheko yesi. You don't want any evil to near your children. Because Stephen ba near what is going to happen? Oh, mama sick me. Without you, when you go to hospital, they will tell you that they are fine, but you know that they are sick. Because it's invisible. And when sickness here won't live, you know that they are sick. Because sickness here is not ordinary. Who is going to do it? Is the Lord Almighty. Why can't you do it before it happens into your life? Why can't you do it before it happens into your life? What does it take you? How many minutes does it take me to read this? Because I'm trying to explain. It takes me how many minutes? It does not take me 20 minutes. Does it take 20 minutes? Even with my teaching. Even the Mochen teacher, no, Timochen explain. But you are not going to explain it. Because you are reading it from, you make sure you are reading it from the bottom of your heart. Do you understand? You are reading it from the bottom of your heart. You open your heart to receive it. You understand? Not just, I just want to read in sake. Do you understand? I just want to read in sake. Shoti yensi. To ti le ba ti wa mo, to ba ti jí, te ba fẹ́ ṣe praise and worship yín. Shoti yensi. To de tún fẹ́ ka Bible fún wọn pé gbogbo wọn ti jí, wọn ti wà papọ̀. Àbí kẹ́ ṣe pé because tí àwa tó lọ síbẹ̀ a máa wà papọ̀ ni. Because where 2 or 3 people are gathered, Almighty is around you. Ọlọ́run wà nínú bẹ̀. Ó ti yé yín sí. Tó bá tó sùn, ó ti ka Bible fún wọn. Shoti yensi. Tó bá ti jí láàárọ̀, ẹ ti ṣe Bible náà, ẹ tún ti ka. Shoti yensi. Bí wo eléyìí sí. Bí láàárọ̀ nsìn pé mi ti mo Bible verses kankan tí mama kà fáwọn ọmọ mi ó lè ka Psalm 121 fún is best ó ti yẹ kí ni yẹn sọ ó ní lift up your head o ye gates ó ní lift up your eyes only lift up my eyes unto the hill from no Psalm 125 only lift up your head o ye gates and the King of Kings shall come in. Who is the King of Kings? The Lord of mighty, the Lord that is mighty in battle is the King of Kings. He will come into the life of your children. They will go to school and they will come back in peace. No evil shall befall them and no evil shall harm them. They will go in peace and come back in peace. Kò ní sí ẹjọ́ wẹ́wẹ́ ní school. Kò ní wọ́n ní wà nínú problem. Wọ́n ní pè fún wàhálà. Wọ́n ní pè pé ọmọ ẹ ṣe gbá, ọmọ ẹ ti ṣàwo because you have reading the Bible, Almighty God, into their hearts. Do you understand? That is abiding with them. Ó ti yé nsìn. Wọ́n ní day school come and pè pé ọmọ ẹ mà ló ń ṣe kíní yìí, ọmọ ẹ mà ló dá gbogbo nǹkan rú, ọmọ ẹ mà ló wà kò ní wà nínú wàhálà. Ọmọ èèyàn burúkú, any bad friend will be far away from your children. Ó ti yé nsìn. Kò sí ojú burúkú, àwọn ọmọ burúkú, àwọn ọmọ tó jẹ́ pé wọ́n gbọ́ wọn sí ìyàwó lẹ́nu, wọ́n ní rí ọmọ ẹ, wọ́n ní jẹ́ ọ̀rẹ́ ọmọ ẹ, wọ́n máa sá ni. Because inú Ọlọ́run ti ràbàgbó ọmọ ẹ. Èèyàn burúkú ò ní rí. Ọmọ burúkú tó máa jẹ́ kí ọmọ ẹ kó máa jalè kò ní rọ́mọ ẹ. Ọ̀rẹ́ burúkú ò ní dọ́dọ̀ ọmọ ẹ. Because already you have barricaded he or she life with the blood of Jesus. Go to step out. Ó ti yẹ, èèyàn burúkú ò ní rọ́mọ ẹ. Ẹni tó fẹ́ sọ ọmọ ẹ di ọmọ burúkú kò ní rí sójú. Ẹni tó fẹ́ sọ ọmọ ẹ di aláìgbọràn kò ní rí sójú. So make sure you are doing that. And may the God Almighty. Hello, mommy. Ẹ káàárọ̀ ma. Ẹ káàárọ̀. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀. Oh, Nini. Ẹ ti lò yẹn tán ni. Ẹ ti mo sọ fún yín. Tẹ́ bá bọ́ síta. Tẹ́ bá bọ́ síta. Ẹ ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ máa mix méjèèjì papọ̀. Òun lẹ máa lò. Òun ó sì tán. No, tẹ́ bá jáde ẹ mú dání. Tẹ́ bá jáde ẹ mú dání. Ẹ wò ń ṣe ewé pé lè ti fẹ́ tán. Ẹ pé lè ti fẹ́ tán níbí báyìí sìn. Tí bá mix ẹ mọ́ pẹ̀lú yẹn sìn. Ó ti yé yín sìn. Kò kí ń pẹ́ tán. Ó ti ẹ lè lò 5 days. Ya mo lè bá yín post lẹ́yìn tó mi tí kù níbí báyìí. Ṣé kò yé yín sìn? Ẹ máa mix ẹ. Ẹ rí pé ẹ fi sínú okay. See ẹ jẹ́ n wò ná. Kí ni mo kọ síbẹ̀?
okay mo lè yọ £5 but yeah mo lè yọ £5 kúrò nínú pigment doff yẹn ó ti yé yín sí yeah yes mi ní lè yọ yẹn wà okay yẹn ti wà okay bẹ́ẹ̀ yẹn alright then mo ti gbọ́ then alright then okay ma màá bá yín send ẹ̀ sí alright ọṣẹ mi ẹni ọṣẹ tó wù mí ni máa ń lò mo ti sọ fún Dove ẹyẹ tí tó nu gold òun náà ni mo sọ fún yín pé òun náà ni pé yes ẹ rí yes ni kò sí ìtẹ́mi ò kí ń ra èyí tó ṣàti ní orí gold yẹn ṣẹbẹ́ ṣàmọ́ Dove tó máa ń tà ní £2 something tó máa ń ṣe 6 yeah òun á dáa fún yín tó ń kọ nourishing milk sí that's it ó ti yé yín sí òun ni máa ń lò yeah nourishing silk is very very good òun náà dáa gan kí o máa fi wẹ̀ kò ń ṣe ọṣẹ tó ń bóyàn lára o kò ń bóyàn lára but natural kidney ni ṣó ti yé yín sí yes tẹ́ bá fẹ́ lo ọṣẹ tó ń bóyàn lára ìyẹn ò ń ṣe ọṣẹ tó máa ń bóyàn lára but èmi lò torí pé bóyá téèyàn bá travel tó ṣe mistake tó gbé ọṣẹ dání ó ti yé yín sí ṣé wọn páwọn lòmí ọṣẹ kan ló máa ń lò wọ́n ti use mọ́ ọṣẹ kan ṣé kò yé yín mọ́ mi téèyàn wá ṣe mistake kó gbàgbé ọṣẹ ṣé mọ̀ pé wàhálà ni ojú ẹ lè bàjẹ́ from there so that's why èmi lo anything ibikíbi tí máa wà tó máa ń fi ọṣẹ tó máa fi ń fọṣọ wẹ̀ máa fi wẹ̀ mi ń lọ nìyẹn so mi fẹ́ kí ọṣẹ kan kó use mọ́ ayé mi ó ti yé yín sí nǹkan tí mo mean nìyẹn yẹ ó better bẹ́ẹ̀ kí èèyàn bá ti wọ bathroom ọṣẹ tó bá wà bẹ́ẹ̀ fi wẹ̀ bó jẹ́ kongi ló wà bẹ́ẹ̀ mi fi ń wẹ̀ lọ mi make sure pé ọṣẹ yọkan mask mi mu kò gbọ́dọ̀ bá mu torí pé ìjọ tó bá fẹ́ travel tó bá ṣe mistake tó gbàgbé ọṣẹ wẹ̀ bí ojú ẹ ló máa bàjẹ́ bóyá skin yẹn máa bàjẹ́ so àwọn tó máa ń wà ní orí one particular soap àwọn ni kíní yẹn máa ń jẹ́ avas ṣẹlẹ̀ sí mo lè mú ọṣẹ washing machine mo lè fi wẹ̀ ọṣẹ tó fi ń wẹ̀ nínú washing machine máa fi wẹ̀ tó bá jẹ́ pé òun ló kù fún mi máa fi wẹ̀ tó bá jẹ́ pé ọṣẹ tó fi ń fabọ́ òun ni mo bá níbẹ̀ yẹn kò mí gbọ́ṣẹ́ mi dání máa fi wẹ̀ tí mo ṣe rí náà máa ṣe dè ṣírí tí máa fi padà wálé láti ibikíbi tí máa lọ ó dára mà ṣé kò yẹ yín sìn so mo make sure pé nǹkan ẹyọ kan ò bá mi lára mu mo make sure nísìn tó yẹ pé mi ì fẹ́ lo cream mọ́ mi ní ẹni ọṣẹ kankan ó ti yẹ yín sìn tí serum mi ní serum tí scrub tó bá tán mo ń wọ kitchen mi lọ ni mo lọ ń ṣe DIY scrub yẹn ti ẹ̀ ṣíbù pa scrub tá à ń tàn bíbà £10 tó bá tán mo ń wọ ní kitchen lọ ni mo lọ ń ṣe DIY because yẹn wà okay ó kàn yẹ pé coffee mi wọ́n ni ó ti yẹ yín sìn coffee mi tí mo fẹ́ lo wọ́n yẹn ló máa ń dùn mí jù torí scrub tí mo lò gangan coffee mi wọ́n ju scrub yẹn lọ so coffee dẹ̀ ni màá lò ó ti yẹ yín sìn màá lo coffee màá dẹ̀ fi honey sí tó bá lè máa rawú coffee yẹn ó ti yẹ yín sìn coffee yẹn wọ́n tí àwọn máa fi máa ṣe scrubbing ọmọ ojú ẹ̀ máa glitter forget because o máa fi honey sí o máa mix ẹ̀ ó ti yẹ yín sìn kó wá ṣe bóyá ìtọ́ máa tó ẹ̀ fún 1 week ọmọ tó bá jáde nílé tó bá fi makeup sí wọ́n máa wò ẹ́ pé ṣé kò ṣe wú makeup kí ló ń pẹ́ Regina ló lò báyìí a máa wò ẹ́ ni wọ́n ní mọ̀ pé àwọn scrub tó ti ṣe àwọn ni because that coffee coffee tèmi máa mu yẹn mi tí a máa fi ṣe scrub ó máa ṣí ẹ́ bákùnbàdàn kan ni pé o ti ń waste ẹ̀ but it's very very good tó bá lè ra irú coffee yẹn tí wọ́n pa àwọn coffee oríṣiríṣi ló wà ó ti yẹ yín sìn àwọn coffee mi tó bá mú báyìí àwọn blended coffee gidi tó bá mú o máa love ẹ̀ gan o máa love kó máa mu coffee wà á love ẹ̀ gan àwọn coffee tó jẹ́ original coffee ó ṣe àwọn coffee olóyìnbó ó ti yẹ yín sìn coffee yàtọ̀ sí coffee ó ti yẹ ordinary 200 grams is almost £15 ordinary kò sí ẹ̀wọ́ 200 grams bóyá 175 grams ó ní coffee tí mo sọ yìí ó ti yẹ yín sìn almost £15 ni o mo ṣe àwọn coffee olóṣì o so guys mo fi yín sílẹ̀ ó ti yẹ yín sìn mo fi yín sílẹ̀ guys ẹ má hesitate láti contact wa ó ti yẹ yín sìn má gbàgbé láti máa ka gbogbo nǹkan fún àwọn ọmọ ó ti yẹ yín sìn and congratulations not be far away from you in the mighty name of Jesus ṣé kò yẹ so mi ò fi yín sílẹ̀ guys jíjà ló lè ṣe ọkùnrin lóbìnrin lò
ó máa flush gbogbo system yín, gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà lágọ̀ọ́ ara yín yẹn, gbogbo ẹ̀ pátápátá ló máa ṣe kíni, ló máa wá bí gbà lọ. Egungun royé egungun kan yín, ẹ lọ máa mu díjà. Cholesterol bá yín jà, ẹ mu díjà. Fáàtì ò jẹ́ gbádùn, ẹ mu díjà. Ara yín ṣe bákan bákan, ẹ mu díjà. Gbogbo nìṣe ni díjà. Ó máa flush gbogbo system yẹn, máa look young, ẹ máa look beautiful. Skin yín tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe ń lo àwọn nǹkan oríṣiríṣi sí kò gbé yọ. Tẹ́ bá ti mu díjà, á repair skin yín wá láti inú. Ìtẹ́ bá wá bẹ̀rẹ̀ sí ní lò síta, yá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Because ìtàlẹ̀ tún ṣe, túnú ṣe. Òun ló fà tó yẹ pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń lo cream, gbogbo bẹ́ẹ̀ ṣe ń lo oríṣiríṣi sí skin yín ò fún yín ní result tẹ́ fẹ́. Nítorí pé kí ni, inú yẹn need àtúnṣe. Dìmọ̀ tẹ́ ẹ lò, dìmọ̀ tẹ́ oríṣiríṣi jáde bọ̀ wá láti inú, ní skin yìí ò ṣe wù yín, ní ò ṣe fún yín ní nǹkan tẹ́ fẹ́. Ṣùgbọ́n tẹ́ bá ti mu díjà, gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú yín, gbogbo ẹ̀ pátá ló máa bá yín pa, ló máa bá yín flush dànù. Díjà ìdàgbọ̀ kò sí country tí mi ò lè send ẹ̀ sí. Ẹ̀yin tẹ́ bá need ẹ̀, is a very good apps. Àgbo ni, ó wà pàgọ́ gidi. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá need ògùn diabetes. Lórúkọ Jésù àdìfáìsàn ló gbà. Diabetes ò ṣe nǹkan tó dáa. Gbogbo ẹ̀yin tẹ́ bá need ògùn diabetes, ẹ pè mí. Àgùnmu diabetes wà. Abẹ́ nídìí tó máa jẹ́ kẹ́ tọ́ílẹ̀tì dáadáa. Jẹ̀dí ò máa kọ̀wé. Ẹ wá nídìí ẹ pè mí. Ó wà available. Kò sí pakurumọ kó dóbò dáadáa. Kò sí available. Ẹ má wọ̀ mí, gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè mí fún pakurumọ. Tẹ́ fẹ́ dóbò dáadáa 2026. Ẹ ṣe báyìí. Ẹ máa dóbò dáadáa. Ó máa tó dé. Ó kàn lè tó next month ni. Mi ò lè assure yín because a ṣẹ̀ṣẹ̀ ń pààkì ọjà jọ sí Naija ni. So tá bá pààkì ẹ̀jọ̀ tán ló máa bá wa. So mi lè sọ̀gbà tó máa dé. Kódà aṣọ tí mo fẹ́ fi ṣe birthday mi this year náà again. Mo tún ti láyé mo ṣe last year náà nìyẹn. Aṣọ òde títí ó dé after birthday kó tó dé. This year náà sì same thing báyìí. So birthday mi, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dáàdì mi, fún mi gift ọdún, ṣáàtún ní fún mi gift birthday mi February 2nd. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Lady K, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, birthday mi February 2nd o. Bí ti ẹ̀ ṣe ẹ fún mi lówó kí n fi mu mọ́ọ̀tì. Ìyẹn bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra aṣọ wà available. Jewelries wà available. Àwọn nǹkan tẹ́ lè fi ṣe irun yín, gẹ̀gẹ̀gẹ̀gẹ̀, gbogbo ẹ̀ ló wà available. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe àwọn fine braid, tẹ́lẹ̀ need àwọn expression, àwọn rich braid tó fine, àwọn lunch tẹ́ lè lò. Ẹ pè Lady K, kò síbi tí mi lè bá yín send ẹ̀ sí. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ẹja gbígbẹ tó fine dáadáa, Thailand fish ńláńlá, ó wà available. Stockfish, orí ọ̀pá ńlá, ó pòròkò original, ó wà available. Bákan náà catfish, ṣáṣe ní catfish ṣá. Anyway a ṣì ní, but àwọn kan ti order fún ẹni bá kọ́kọ́ sanwó ọjà ni. Ẹ jọ̀ọ́ mo fi Elédùmarè bẹ̀yẹn, yín tẹ́ bá ní ọjà lọ́wọ́ mi láti last year, ẹ jọ̀ọ́ ẹ wá gbé. Ẹ ti sanwó díẹ̀, ẹ ti sanwó rárá, ẹ wá gbé ọjà yín. Láì jẹ́ bẹ́ẹ̀, màá fún yín ní 1 week sí. Màá tà. Ẹ̀yin tẹ́ ti sanwó fún mi, tẹ́ ti sanwó díẹ̀díẹ̀. Mi nígbà kí ṣẹ́yìn tẹ́ ẹ̀ṣẹ̀ fún mi lówó díẹ̀díẹ̀ o. Kì í ṣe ìyẹn o. But ẹ̀yin tẹ́ ti sanwó ọjà fún mi láti last year. Tí ẹ gbọ́ ọjà yín, ẹ fún mi gift nìyẹn o. Máa tà. Ó lọ nìyẹn. Sharing store mi kì í ṣe fi páàkì ọjà pamọ́, bí kò ṣe fi tajà. Ẹ má máa lọ pé torí opportunity àyè wà. Ṣé gbà táwọn akọ̀rọ̀ yàrá ṣé mo lè dín ọjà jọ tó tó yìí? So ẹjọ́ torí tọ́lọ́gbọ̀n yìí tẹ́lọ́jà lọ́wọ́ mi, ẹ wá gbọ́ ọjà yìí, ọdún tuntun làwọn ẹ jẹ́ kémi náà tẹ́ bá sanwó sí, màá rówó fi ṣe business, màá rówó fi rajà míì, màá lè tà, màá lè rówó ṣọ́ọ̀bù ìsanwó ṣọ́ọ̀bù yóò ṣòwò kékeré, ẹ ṣàánú mi. Ìfẹ́ ọ̀tá ò ní ṣe lórí ayé yìí. Gbogbo ẹ̀yin tẹ́lọ́jà lọ́wọ́ mi, wá gbọ́ ọjà yìí, mo fẹ́ Ọlọ́run bẹ̀ yín. Then ẹ̀yin tẹ́ ẹ̀ tí bá mi rajà, ẹ̀yin náà bá mi ra ọtí mo ta. Ẹ patronize Àyọ̀ká, the baby of Oduduwa nation. Ẹ jẹ́ kí baby of Oduduwa nation kó owó store san. Ẹ wá rajà. Kí lẹ fẹ́ tẹ́lẹ̀ rí lọ́dọ̀ Lady K? Aláǹta iṣu. Ṣé kí lọ́ máa fi iṣu wọ̀nyí? Kẹ́ lè mọ̀ pé no be for mouth. Ẹ tẹ́ bá fẹ́ ra àwọn iṣu ewùrà tó tú dáadáa. Àwọn iṣu tó fine, tó mú yes tó dẹ̀ dùn without sugar. Ẹlòmíì kò lè jẹ iṣu kó má fi sugar sí, ẹ̀ nígbà tí fi sugar sílẹ̀. Òun fún ara ẹ̀ dùn, òun gbà sí kí ó mú yes. Kì í dẹ̀ ṣe iṣu Canada, import yàmù ni. Ọgbìn wọ Canada rẹ̀. So ẹ̀yin tẹ́ bá ní ìdẹ̀, ẹ pè mí, ó wà ní Lady K store. Ẹ̀yin tẹ́ bá ní ìdẹ̀ ògúnfe, gbogbo ẹ̀yin tẹ́ ń patronize tẹ́ ń ra ẹran, ẹ wò, ẹ ní dààmú. Ojú òní tì í. Ẹ̀yin ará Canada, in fact mo tún gbé fún yín o.
pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹlẹ́ran dè yìí o ẹ ṣe ń patronize mi ẹ ṣe o ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ògúnfe aláwọ̀ ẹ fẹ́ ra chicken àwọn turkey blanket original gidi yẹn blanket turkey ẹ fẹ́ ra kí ló ti pè ẹran màálù àtàwọn tí inú ẹ̀ àwọn ṣàkì lóríṣiríṣi fùkù gbogbo ẹ̀ ló wà ní Lady K store. Mo sọ fún yín pé freezer mẹ́ta la ní bíbá adẹ̀ tó ṣì máa get ní last is a matter of time. Mo ṣì nídìí freezer méjì ni mo ṣì nídìí sí ní bíbá ìkan fún drink because wọ́n máa ń béèrè àwọn drinks náà a fẹ́ ra drinks do you have drink there do you have this but kò tí sí freezer tá a máa fi ta freezer dẹ́ wò ẹ̀yin tá a bá fẹ́ rà fún mi máa ń dùn tá a ṣe gift fún wa ló tún tọrọ ó tì mí ní tọrọ bóyá ó lè ní kí n lọ jà ọlọ́mọdé jalè láyé mi so mo ṣe nídìí méjì sí ní bíbá ìkan fún drink ìkan fún àwọn ẹja tútù because wọ́n máa ń béèrè náà wọ́n máa ń béèrè ẹja tútù náà bíbá ẹ̀mọ̀ African store so wọ́n ti expect pé store tó bá ti lè ta oúnjẹ jíjẹ so wọ́n gbọ́dọ̀ máa ta gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ títí tó fi pọ̀ mọ́ gbogbo ẹ̀ lọ́ béèrè so mo ṣe nídìí freezer méjì sí ìkan fún chicken ẹja tútù ìkan fún drink ti drink yẹn bẹ́ẹ̀ ló máa wà àwọn standing one yẹn tó máa ní glass níwájú òun la máa rà fún drinks so a máa tó sí so ẹni tó bá ti wá do you have cold drinks check it there pick it there ní ìgbébò mú bẹ́ẹ̀ yẹn máa lọ bù so ẹ wá bá mi rajà ẹ wá gbé ọjà yìí ẹ ti gbọ́ gbàlàyé tí mo ṣe lẹ̀ mo nídìí owó ọdún tuntun ni mo wà yìí Ọlọ́run jẹ́ kí ìfẹ́ ọ̀tà kó ṣe lórí ayé wa ẹ wá gbé ọjà yìí gbogbo ẹ̀yin tẹ́ ti sanwó díẹ̀díẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wá gbé ọjà yìí mo hate disappoint ẹ̀yin tẹ́ ti sanwó rárá tí mo dẹ̀ tún wá ṣe sùúrù tí mo páàkì ọjà yìí ẹ̀yin ìyá mi ẹ̀ ní gbọ́mọ gbè ẹ̀ ní mọ bójú ọmọ ẹ̀yin dẹ̀ wá gbé ọjà yìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n máa fi fóònù lé yín kiri tẹ́ bá dẹ̀ ní interest sí mọ́ ẹ sọ fún mi kò fàjà màá mọ̀ pé òkè ẹ̀yin náà tún ti kọ́ mi lẹ́kọ̀ọ́ nìyẹn àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí tí mi ò padà but àìwá tún bínú sí wọn wọ́n padà wá patronize wọn bá mi rajà èmi gan kọ́kọ́ jù wọn mo ṣé kìí ṣe bí ìtẹ́ ṣe fún mi last time tí mo kàn páàkì ọjà pamọ́ àwọn Lady K má bínú náà ìyẹn ti lọ ní àwọn rẹ́dì sí kódà bóyá a ṣe calculate ọjà tó pick báyìí náà sanwó fún mi so ó dáa kéèyàn máa ṣe sùúrù òun bó ṣe ń ní sùúrù pé ẹjọ́ tó yọ lọ sùúrù mi kẹ̀dẹ̀ ni ó níbi tó géèjì mọ́ so èyí tẹ́ bá fẹ́ ra spiritual product ọdún tuntun la wà yìí we need to make it we need to protect ourselves we need to cleanse ourselves èyí tẹ́ need àwọn cleanser yeah èyí tẹ́ need àwọn cleanser èyí tẹ́ need àwọn kan protection èyí tẹ́ need àwọn kan mercy something àṣínà ọ̀la àwọn kan bẹ́ẹ̀ yẹn contact Lady K Ifeoluwaso or you walk down to my store ilẹ̀kùn store mi sílẹ̀ kì í ṣe ibi tó hide gbangba tani when you put my name on Google it will show it to you Lady K African store ẹ máa bọ̀ wá ẹ wá ra ọtí ẹ bá fẹ́ èwo ló tún kọ́ and we also have Indomie carton we have it in store here adẹ̀tún ní gàrí gbogbo ẹ̀ ló wà everything títí lórí rọ́ọ̀bà bólíkì jewelries everything ó wà ní Lady K African store so ẹ má gbàgbé láti patronize ẹjọ ẹ bá mi share show kó lè mọ̀ wípé àwọn èèyàn ń kú ní Nàìjíríà kó lè mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àsìkò tá a wà yìí a gbọ́dọ̀ jà fún orílẹ̀-èdè Nàìjíríà bí àwọn agbésùmọ̀mí yìí bí Ọlọ́run ṣe máa bá wa ṣí wọn lọ́wọ́ ṣẹ́ tán pátápátá a gbọ́dọ̀ jà fún so gba ẹ̀yin tẹ́ bá need àwọn búbù náà is available ẹ wá ara tí mò ń ta ẹ̀yin tẹ́ bá need ginger tẹ́ ìnáwó fẹ́ máa ginger kẹ́ máa look gorgeous kẹ́ máa look fresh ẹ pè mí òun nìyí alẹ́ àtàárọ̀ lẹ́ máa mú ẹ̀mú láàárọ̀ ẹ̀mú lálẹ́ ẹ̀lò láàárọ̀ ẹ̀lò lálẹ́ gbogbo system yẹn flush ẹ̀ gbogbo sickness gbogbo egungun ríro gbogbo fat gbogbo period tí ò wá dáadáa gbogbo ẹ̀ ló máa ṣe kí ni ló máa bá yín push out àlàáfíà bá tó yín láyọ̀ ara yá bá fúyẹ́ ẹ bá ṣe kí ni ẹ gbé body so ẹ̀yin tẹ́ bá need aṣọ size 14-12 is available size 14-12 is available eléyìí tí mo wọ̀ lánàá tí mo sọ fún yín pé size 12-14 ẹ̀ wà lẹ̀ thank God pé mo gbé sí ibà yìí mo ṣe lè náà ni mo ṣe lánàá so the size 14 ó ti lọ so size 12 nìkan ló kù báyìí tẹ́ bá need ẹ̀ size 12 ló kù àbí size 13 ṣàyí tẹ́ bá lọ size 13 because size 12 ìgbọ́dọ̀ tóbi ó tóbi so ìtẹ́ bá nìdí ẹ máa bọ̀ fún ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún nídìí tọrùn mi náà ẹ máa bọ̀ ó wà pa ó mú yes ìpolówó ọjà ló wà fún iṣẹ́ tírí òun tún dà òun tún rè òun tún dà
òun tún rèé. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ pè mí, ẹ wá bá mi rajà. Ẹ̀yin tí a bá dẹ̀ fáwọn ilé àwọn àǹkárá tó jiná tó mú yes tó gbáski, ó wà available. Àwọn skirt and blouse náà tó gbáski. Àwọn àǹkárá gidi ni mo fi ṣe skirt and blouse mi. Mi lo àwọn àǹkárá Daviva, mi lò wọ́n. Àǹkárá gidi àwọn ni mo lò fún gbogbo skirt and blouse tí mo ní ní store ṣẹ́tírí. Àwọn àǹkárá original àǹkárá ńláńlá òun ló bá dé. So ó wà lóríṣiríṣi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ẹ pè mí kẹ́ patronize mi, ojú òní tí ìyẹn ní gbọ́mọgbẹ́ ní gbọ́mọ sí. Ìbànújẹ́ àti ìdààmú kò ní wọlé tọ́ yín lórúkọ Jésù. Ẹ ṣé gan, mo dúpẹ́ o, ire o.